gbogbo àwọn tó wà nípò kí epo wọ́n tí ẹ ò bá yí padà, tí ẹ ò bá wá nǹkan ṣe sí láàrin 14 days ìṣẹ̀lẹ̀ búburú yóò bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ ni, torí ẹ ti wá fẹ́ sọ wá di gbẹ̀wù dání, ẹ ti wá fẹ́ sọ wá di gbẹ̀wù dání. President Tinubu, ààrẹ Tinubu, kí ló wá tún dé tí epo tún wọ́n lórílẹ̀‐èdè yìí? Kí ló tún dé? Kí ló tún dé tẹ́ tún bẹ̀rẹ̀ ìnira, tẹ́ tún fẹ́ máa ní wá lára lórílẹ̀‐èdè yìí? Kí ló dé? Ẹ tí ìwọlé ẹlẹ́ẹ̀kejì lepo wá wọ́n báyìí. Nígbà tẹ́ bá máa wọlé, àfàìmọ̀ képo yẹn má lọ sí 2,000 naira. Kí ló ṣẹlẹ̀ gan báyìí? Kí ló dé? Àmọ̀ye tẹ́po wà, àmọ̀ye tẹ́po wà o. Nígbà tẹ́ ẹ débẹ̀, wọ́n ń tepo ní 280 naira, 280 naira, 280 naira. Kí ló dé? Wọ́n tún ti ń tepo ní 1,003. Ẹ jọ̀ọ́, ẹ wá nǹkan ṣe sí báyìí o lọ́rọ̀. Kí ló dé ganan? Kí ló dé? Gbogbo àwọn tó wà nípò kí epo wọ́n tí ẹ ò bá yí padà, tí ẹ ò bá wá nǹkan ṣe sí láàrin 14 days ìṣẹ̀lẹ̀ búburú yóò bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ ni, torí ẹ ti wá fẹ́ sọ wá di gbẹ̀wù dání, ẹ ti wá fẹ́ sọ wá di gbẹ̀wù dání. Kí ló dé ganan? Epo tún ti wọ́n báyìí, gbogbo àwọn onímọ́tò tún ti gbówó lérí, gbogbo nǹkan tún ti gbówó lérí. Ẹ ní àwọn mẹ̀kúnnù lára, ẹ kàn ń fagídí fọ́ọ̀sì ara yín lé wa lórí ni. Kí ló pírọ́blẹ̀mù yín ganan? Kí ló dé? Táyé ò rọrùn. Kí ló dé? Ẹ ń kówó pamọ́, á sọ̀rọ̀. Gbogbo olè tẹ́ ń jà, á sọ̀rọ̀. Ẹ tún ní wá lára. Epo tó yẹ pé òun tún ní òun ní lóhun tó mú kí gbogbo nǹkan máa wọ́n. Kí ló dé ganan? Láàrin 14 days tí epo yóò bá wálẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí képo wọn, ìṣẹ̀lẹ̀ búburú á bẹ̀ sí ṣẹlẹ̀ sí lórílẹ̀‐èdè. Àti dákẹ́ ti pẹ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ ní wá lára, ẹ ní wá lára. Ẹ̀yin ìjọba APC yìí ẹ ní wá lára. Kí ni pírọ́blẹ̀mù yìí ná? Àmọ́ bí epo ṣe rí tẹ́lẹ̀, àfẹ́rẹ́ epo ṣe epo tún ti wọ́n. Kí ló ṣẹlẹ̀ ná? Ọmọ wa ni ṣùgbọ́n ara ń ní mẹ̀kúnnù. Ẹ jọ̀ọ́, ẹ lọ dá epo yẹn padà o. 14 days tẹ́ ẹ bá dá epo yẹn padà, gbogbo èyí tẹ́ wà nídìí ẹbẹ̀ sí gbọ́mọ yín sí. Wọ́n á ní àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run nǹkan ń ṣe wọ́n, ṣùgbọ́n nítorí pé Jésù yìí ló ń ká wọn lọ́wọ́ kò ṣe rò pé kò sáṣẹ ni. Kí ló dé? Kí ló dé tẹ́ ń pọ́n wa lójú ná? Kí ló dé pò lọlẹ̀ tójó kèlè pò ń lọ? Ẹ wá nǹkan ṣe sí o. Kẹ́ dá epo yẹn padà, kẹ́ dá padà sísàlẹ̀ kó tún ṣìpù ju tẹ́lẹ̀ lọ. Èyí tẹ́ ẹ ní wá lára lórílẹ̀‐èdè tó. Àwọn mẹ̀kúnnù ẹ wo àwọn mẹ̀kúnnù. Tí epo bá ti wọ́n, ẹ ti mọ̀ pé gbogbo nǹkan máa wọ́n ni. Ìjọba tí yín kò yé wa o. Lé tó bá sọ kàntàkàntàn ìpè ni màá gbé sẹ́ńbì. Wòlíì ò kì í fìyàn ṣépè, ṣùgbọ́n wòlíì lè fìyàn rí. Ẹ jẹ́ bá mi share dọ́dọ̀ àwọn president, dọ́dọ̀ àwọn olóṣèlú yẹn. Ẹ ti fẹ́ máa kí wọ́n sí wa lẹ́nu. Ṣèbí tí nǹkan bá ṣẹlẹ̀, gbogbo èèyàn ló máa kàn. Ṣé mo lè dé lépo kí n fẹ́ lépo kí n sọ pé wòlíì ni mi pé ẹ ti rẹ fún mi lépo ọ̀fẹ́? Ṣé wọ́n máa gbà? Gbogbo wa náà ló máa kàn. A gbọ́dọ̀ dá sí. Ẹ jọ̀ọ́, ẹ bá wa share. Tí wọn bá dá padà kó tó di 14 days, ẹ bẹ̀ sí gbọ́ pé ìṣẹ̀lẹ̀ búburú ṣẹlẹ̀ sí wọn. A sọ̀rọ̀ láti ọjọ́ yẹn, a kàn dákẹ́. A dákẹ́. Ẹ wá ní wá lára, ẹ ń pọ́n wa lójú. Àwọn tó fẹ́ wá sọ́dọ̀ mi, epo mọ́tò ti wọ́n, epo owó mọ́tò ti wọ́n, gbogbo nǹkan wá. Akílódé 1,300 ṣẹlẹ̀ pọ́ìsì ni 1,300. Àwọn èèyàn náà ẹ ti wá kó wọn sápò. Àrà tó wù yín lẹ́kàn rò pé ẹ lè dá lórílẹ̀‐èdè
torí pé agbára ń bẹ lọ́wọ́ yín, ẹ wà nípò àṣẹ. Ṣẹ́yìn ti gbàgbé ni? Mo sọ fún wọn lọ́jọ́ kìíní àná tí ìbá ṣe àwọn ọmọ Nàìjíríà tí tán lójú tán fúri náà. Mo sọ fún wọn lọ́jọ́ kìíní àná, mo ní ẹ gbọ́dọ̀ dìbò fún Buhari. Olúwa sọ pé tẹ́ ẹ bá dìbò fún Buhari gbogbo nǹkan máa wọ́n, nǹkan máa le, ebi ọ̀pá yín. Àwọn tíṣàṣì gbogbo wọn pátá yẹn náà ń kùn bí lọ́jọ́ náà. Mo sọ léraléra wọn ń kùn. Mo ní Olúwa ní ẹ gbọ́dọ̀ dìbò fún Buhari, ẹ má jẹ́ kí Buhari ó wọlé. Ìgbà tí wọ́n bẹ̀ sí sọ́fà ẹ̀ gbogbo wọn náà mo jèrè ọ̀rọ̀ lára wọn. Kí ló ṣe yín náà? Kí ló dé tẹ̀ ní ọmọ? Kí ló dé tá a ní nǹkan tí nǹkan yẹn tá a lè gbádùn ẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ gbogbo ẹ̀yin ètè láǹfààní tẹ́ mọ̀ pé inú yín ò dùn sí pé kára ó ní mẹ̀kúnnù láyé. Ẹ bá wà ṣí ẹ̀ sí àwọn ẹlòmíì. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe bẹ́ẹ̀, ara máa tù yín lórílẹ̀‐èdè yìí. Bó tilẹ̀ jẹ́ pé a pín orílẹ̀‐èdè yẹn láìpẹ́, ṣùgbọ́n nǹkan ládìyẹ ń jẹ kágbàdo tó dáyé. Gbogbo ẹ̀yin tẹ̀ ní wá lára, tẹ́ wà nídìí epo, tẹ́ jẹ́ képo wọ́n, ìṣẹ̀lẹ̀ búburú yóò bẹ̀ sí ṣẹlẹ̀ sí yín láàrin 14 days tí ẹ ò bá dá padà. Ẹ bẹ̀ sí rí wàhálà, ẹ bẹ̀ sí rí dààmú ni. Kí ló ṣẹlẹ̀ náà? Ẹ wá ń tàn wá, ẹ fún wa, ẹ wá sọ ara yín di abunijẹ fẹ́ yìí sí. Ẹ fún wa ní nǹkan kékeré, ẹ fi gba nǹkan ńlá, ẹ rò pé àgọ́ ni. Ẹ kíyèsí ara o. Èmi tí wọ́n ní mo sì ń wọ̀nù ni o, torí tí n bá sọ̀rọ̀ o tí n bá wí dandan ni kó ṣẹ. Mo sì ń wọ̀nù ni. Ó tó gẹ́ lórílẹ̀‐èdè yìí àjọ níní gbogbo àwọn ẹ̀tọ́ wa tó yẹ kó tẹ̀ wá lọ́wọ́ àpò ẹ̀yìn APC nìkan lẹ́kùn sí. Ẹ kíyèsí ara o. Ẹ sọ bẹ́ẹ̀, ẹ sọ fún gbogbo ayé porúkọ mi ní Wòlíì Àkẹ́jù. Gbogbo ayé ní kẹ́ bá mi ṣí àyẹ̀sí. Wọ́n ní kò sún tí ń bọ̀ lókè tílẹ̀ ògbà, tí ayé bá sì ń jẹ́ ayé, kò sí tó wà lókè tílẹ̀ ògbà. Bẹ́ẹ̀ ni mo wà nílé o, Èjì Òkú ni mò ń gbé nígbà ńlá nílùú Èjì Òkú nílùú Ìbàdàn. Kò sí tí ń bọ̀ lókè tílẹ̀ ògbà. Àlàáfíà ni fún yín. Ẹ jẹ́ ẹ kíyèsí ara gidigidi. Kẹ́ ẹ bá wa dá epo yẹn padà. Tẹ́ ẹ bá dá padà, ìṣẹ̀lẹ̀ búburú á ṣẹlẹ̀ sí yín lórílẹ̀‐èdè. Bẹ́ẹ̀ ni o. Ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí, ojú yín ò ní fọ́. Àlàáfíà ni fún yín. Oyètúnjí Lukman, God bless you.